pé nǹkan nínú àwọn katagbọ́ àgbẹ̀dọ̀kọ̀ọ́lá ni pé ẹni jílsà kan ní masjid. Bẹ́ẹ̀ bá wa kan tẹ̀mọ́lẹ̀ sí hayá bọ̀. bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni masha Allah rẹ̀ nǹkan méjì tí ẹni máa sọ fún yín mẹ́rin alákọ̀ọ́kọ́ jẹ́rìsà tẹ́ béèrè yẹn ní sọ fún yín. náà ọmọ ènìyàn kákẹ́kọ̀ọ́ ká sì ní future plan tí a máa ń pè ní fisa àmì ìsàbílẹ̀ ń pè ká máa ní eléyìí ń kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ dáwà àbí táwọn ṣe àfáà ní ìsìláàmù súnnà ó kù wá kù díẹ̀ ayé yìí mọ ibi tá à ń lọ àkàtà fún ọ̀sán ṣiṣẹ́ lọ náà no mọ ibi tó ń lọ ṣùgbọ́n máa bẹ lọ́hùn pé ọlọ́run jẹ́ òde bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kọ́ mọ́ ibi tó ń lọ ẹranko ní ọba èsì èèyàn ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wo èyí ní bímọ ń lọ rẹ̀ so láti bàtí mi ti dé jámẹ́à ni mo ti ń rí àwọn ọmọ máa ń rí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ especially nígbà tí mo parí first degree mo rí i pé marhala tí mo bọ́ sí marhala tí mo gbọ́dọ̀ ọdún náà mo dá ilé ẹ̀kọ́ lẹ́yìn padà gbọ́ yẹn mo dá mahad tẹ́ǹgbọ̀n mo máa ti parí first degree tí mo bẹ̀rẹ̀ second degree ó yẹ kí n ní tí màá fi láfojúsùn pẹ̀lú kìnní ní kúkúrú mo sáà sí halkọ ní ọ̀hún yẹn halkọ mi wà ní Bábí Usman maktabatu Bábí Usman bẹ́ẹ̀ mo ti máa ń jókòó ṣùgbọ́n kìí ṣe jòjúmọ́ o káyàn má sì bọ̀ mo dálẹ̀ nítorí àwọn ọmọ tí wọ́n wọ jámíà pẹ̀lú orúkọ mi mi ò wá lé ẹlòmíì tó bá lò fẹ́ wá kí ló fà á gbogbo ẹ̀yin ọmọ tí mo gbé wọlé tí Ọlọ́run lò mí sábàbí tẹ́ ẹ wọlé yìí ní ọ̀gbọ́dọ̀ wo náà kẹ́ ẹ má gbọdọ̀ ẹ bá fèlì ní ìsìn ẹ borúkọ tèmi jẹ́ wọ́n pè é kò sórí èrè kìíní mo dúpẹ́ fọ́lọ́run gbogbo wọn ní ayé alhamdulillah ṣùgbọ́n wá fún ẹ ní ìjọ yawmul jumu'ah sẹ̀pá náà lọ kíláàsì jùmọ̀ gbogbo wọn bọ́dọ̀ wọn àkí jùmọ̀ ní Masjid Nabawi àwọn àti àkí jùmọ̀ tán ibẹ̀ máa ti jókòó gbogbo àwọn míì ẹni tí mo bá rí bó wíkì bí Kùránì ẹ̀ yóò ṣe tẹ̀símẹ́ ẹ̀ èmi yìí mú wọn kọjá tó jẹ mẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ nínú yunifásitì sílábọ̀ sí Kùránì tí wọ́n ń ṣe náà ni mo máa ń gbé fún wọn pé kí wọ́n máa ṣe tẹ̀símẹ́ fún mi ìfún bá rí bó ti gúdùn Kùránì tẹ́lẹ̀ bó sẹ́mi lọ bá ti kíní màá fi ó jókòó màá wá wà pẹ̀lú wọn láti ìgbà tá bá ti kí jùmọ̀ àtàn láti kí asif ṣùgbọ́n ó jókòó ẹnìkọ̀ọ̀kan tó bá ti kàn yọ́ máa wá ẹnìkọ̀ọ̀kan tó bá ti kàn yọ́ máa wá torí ní tí kálukú ń kọ́ yàtọ̀ sí ara wọn wọ́n bẹ̀rẹ̀ nínú wọn tó jẹ́ sí pé ọ́n hamilton Ọlọ́run kẹwàá jàmá Ọlọ́run kẹwàá lọ́sàánú wa gan ẹni tí ọba dé nìsín ọ̀pọ̀lọpọ̀ wọn sí pre-degree lọ́wọ́ ni ẹ̀tọ́ ti wọ jámíà kùlíà náà wọn màá bá yí pẹ̀lú ní tí ó jẹ mọ́ kùlíà rẹ̀ ẹni tó ṣe pre-degree lọ́wọ́ màá ti bílèrè pé kọ́ọ̀sì wo lọ fẹ́ ṣe ní ìtúláàsì ọmọ tó bá ní kọ́ọ̀sì tó ń fẹ́ ṣe rí ìjọba tó ń fẹ́ ṣe lókà lápèjúwe mùtúnù àkídà fíkíù onáà ní ń túláàsì ẹ̀bí kọ́kọ́ máa hánà kí ẹ̀sìn ò lè bá kó má yẹ pé lókà tó lọ sí ọgbà ẹ̀sìn ní ara rẹ̀ so tó bá wá kú bí simẹ́sítà kan tí ó wọ lókà yẹn á wà mú mùtúnù lókà fún ìwà mi àhà láti ṣe wọ́n náà títí àwọn máa ń bá lọ bá wọn mi fẹ́ máa mẹ́sàn orúkọ àwọn míì ti di dókítà ní wọn dáadáa nísìn 1 2 3 ìkan ní wọn tó sára ìsinmi náà bá ti di dókítà wọ́n tó fi máa tẹ́lẹ̀ pé wọ́n ti PhD wọ́n nù jámíà padà lẹ́yìn ti parí látara pé èèyàn ń mọ́nítọ̀ sọ̀rọ̀ àwa máa ń bá lọ bá títí mo tún wá máa ń ṣe dáwúrà fún ọ̀dọ́ wà ń bẹ̀ náà lọ́wọ́ ní ìsìn tó wà ń bẹ̀ náà lọ́wọ́ ní ìsìn mo rò pé ọlọ́gbà lásán nígbò tí wà ń bẹ̀ náà ni o ti máa fáwọn èèyàn lọ́nà tó ń gbà ọmọ kan wá láti lọrin ẹ má bínú ẹ̀yin máa fáwọn láti lọrin ọmọ kan wá láti lọrin mi fẹ́ sọ ìdílé tó ti wá ṣùgbọ́n ìdílé tó ní agbára ní bá dákọ̀ ẹ̀ ní ìsìnkú èèyàn ó ti mọ̀ lórí kìíní so Ọlọ́run ló mi sábàbí tó fi wọ jámíà nítorí wípé mo fẹ́ ránṣẹ́ kó lọ tún ìdílé wọn ṣe pé tó bá parí tán ẹ̀gbọ́n mi yìí mo mọ̀ pé kò dó déédé o ìdílé wọn bá gùn wọ́n èmi gbà á mo ṣiṣẹ́ lórí pé bóun ó ṣe gbà á Ọlọ́run sì bá ń ṣe wọ́n gbà
nígbà tí wọ́n gbà mi ò wá filẹ̀ mo wá sí dáwọ́rà kan lọ́dún tó ṣẹ̀ṣẹ̀ dé tírà méjì ni mo ṣe lọ́jọ́ mọ̀ kọ́rọ́rù fún wọn ọ̀sẹ̀ méjì la fi ka tírà méjì lójúmọ́ là ń pàdé nírọ̀lẹ́ ọ̀sẹ̀ tírà àkọ́kọ́ òun náà ni al-Furqan bayna awliya ar-Rahman wa awliya shaytan Ibn Taymiyyah akà láti bẹ̀rẹ̀ mo rà fún wọn lọ́fẹ̀ẹ́ wọ́n tó bí báyà 25 students tàbí sí dáwọ́rà yẹn àwa ka sharh Ibn Rajab lil-Nawawiyya ala an-Nawawiyya lẹ́kùn Jami' al-Ulum wal-Hikam òun tíra lẹ́ẹ̀kì tíra méjèèjì yẹn la fi ṣe dáwọ́rà fún ọjọ́ 15 nínú haram ọmọ kan wá láti wọ́n ẹ̀sẹ̀ di Jami' àti ẹni ọwá láti Ìlọrin nínú ìdílé tó jẹ́ sí pé gbogbo tí wọ́n ń ṣe náà ní Ibn Taymiyyah ń tà náà wà nínú tweet nínú al-Furqan bayna awliya ar-Rahman nígbà parí ẹ̀ tán wọ́n wá kún wa lọ sí umrah gbogbo wọn ètò owó mi ò ẹnìkan ni ọ̀rẹ́ mi kan ló fún wa lówó torí yíyan máa yàn ọ̀rẹ́ mi kan ló fún wa lówó pé ká kó wọn lọ sí àti ẹ̀ ti parí tíra yìí gan mo sì fẹ́ họ́nà àwọn ọmọ ẹ̀ tíra ọ̀ní àwọn sanwó lọ umrah wọn àti hòtẹ́ẹ̀lì táàdì sí táàfi díjọ́ kejì àbá ti kù wọn nígbà wa ń bọ̀ wá lójú ọ̀nà torí a máa gbé bọ́ọ̀sì òdìdí kan tó gbé gbogbo àwọn 25 nígbà bọ́ lójú ọ̀nà ọmọ wa sáré wá tẹ̀sí ní pé wallahi ya Sheikh náà bí ẹni pé mi ni ẹran tí a ń sí mo ní kí ni ó ní ìyá àwọn gbogbo ohun tí a ń sọ ní ẹ̀mà sí bàbá ohun tí a máa sí ẹ̀mà sí so ara àwọn àǹṣítọ̀ tá a máa sí ń gbà táwọn bẹ́ẹ̀ tí a ìwọ àwọn èèyàn ń ran